wàhálà tá máa ń ṣe nílé so wọ́n ti ease stress wa you get it wọ́n ti mú ọmọ ọ̀dọ̀ wá fún wa. asukun ọjọ́ ilé ló ń tù ó ilé ló ń tù ẹ wo bó ṣe ṣojú pẹ̀lú àbí bèbí kí sùn ẹ̀ mọ́mí ẹ wo you don't see what I'm saying ẹ rí kan tí mo rí lára ọmọdé destroyer ni. Ọbáṣọlá. What exactly is wrong with you? This girl, they take one stupid eye look me and I no like her. Let me warn her. I don't get. Òyìnbó tó lọ mú yàn ló jẹ́ kí mi náà bẹ̀rẹ̀ látòkè fún. Má bí òun nìkan ló ń gbọ́ yìnbó. Not again. So what exactly is the problem? Tí ó bá kí n ṣe mi ni mo ṣe dẹ́n, ta ló ṣe ẹ́? Ó ti fẹ́ sú mi, ta ló ṣe ẹ́? Ìbùkún is your cousin. Ọmọ sister mi nìyẹn. Kì í ṣọmọ ọ̀dọ̀ kankan. Mo fi Ọlọ́run bá mo fi bẹ̀yìn. Mo fi alájọbí mo fi bẹ̀yìn o. Ẹ jọ̀ọ́ torí tọ́lọ́ ẹ wá mú ìbùkún kó ń sàkánì mi. Wá mú ìbùkún. Etí ò gbọ́dọ̀ bá mi gbọ́ ìtàn ayé mi. Odò àgbọ̀n ọ̀gbẹ́ni.